torí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ò yẹ kí wọ́n ṣe lọ́jọ́ yẹn àtàwọn èèyàn èmi ni mo kó wọn sí wàhálà yẹn. ìyẹn ni pé àìgbọ́ràn ẹnìkan ó lè fa ìdààmú sí fún ọ̀pọ̀lọpọ̀ tọ̀ òun náà ni gbogbo wa tún ti gbọ́ òun. téèyàn bá dẹ̀ fẹ́ iṣẹ́ ìjọba ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀wé béèyàn bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ní àkókò tá a wà tí ò bá mọ̀wé náà bẹ́ẹ̀ ni kó kàn ṣiṣẹ́ fún oníṣẹ́ ni nígbà tó bá gbé ọjà lọ tí ò mọ iye tó wọ̀n. ìyẹn ni pé gbogbo tẹ́tẹ́ yóò bá ṣe lónìí kó mọ ìwé pẹ̀lú kéèyàn kọ́kọ́ kàwé dé gbèdéke kan ṣùgbọ́n sí ìwé tó ṣẹlẹ̀ mo rí ní ọdún kan báyé sọ oko yẹn tán báyìí tá a gbẹ kókó yẹn láàrin bíi ọdún méjì igi kan wá wà nù oko yẹn instead pé kí n dúró tì bàbá dáàdù wa sọ mi pé mi pé mi ó dìgbà tójò bá dé kí n tó pa ọ èmi ò gbọ́dọ̀ kojú kan mi mo bá fi iná sí igi yẹn gbà tí mo dóko. iná lẹ fi ń pa igi náà. ìgbà tí màá ṣe ní pé kí n lodò kí n dé báyìí iná ti gbà lókè igi. a kì í pé ẹ kú déédéé wòyí ògbàládùn àpé àjíǹde ara yóò máa jẹ́ fún àǹfààní gbogbo ọmọ nàìjíríà tí wọ́n lórí ọ̀fẹ́ láti wò yín wọ́n á fẹ́ láti mọ ta ni ẹni tí àwọn fẹ́ gbọ́ ọ̀rọ̀ lẹ́nu rẹ̀ nítorí náà ẹ dákun ẹ bá wa dárúkọ yín fún àwọn ọmọ nàìjíríà. orúkọ mi ni Gbénga Adédòkun John. Olúwagbémiga Adédòkun John. ẹ ṣé àdúpẹ́ tí a bá wò ó ní ọjọ́ orí ẹ súnmọ́ ọmọ ọdún mélòó. 45 years. ẹ ti lé ní 40 ọdún. àdúpẹ́ àgbàládùra wípé ọlọ́run ọba yóò dà yín lágbà ẹ sì ní dàgbà yà láti Èdùmàrè. gẹ́gẹ́ bí a ti mọ̀ pé ìran Yorùbá kì í ṣe ọ̀lẹ. bàbá iṣẹ́ kí ni ẹ yàn láàyò gẹ́gẹ́ bí iṣẹ́ òòjọ́ yín. iṣẹ́ àgbẹ̀. iṣẹ́ àgbẹ̀ Yorùbá ní iṣẹ́ àgbẹ̀ níṣẹ́ ilẹ̀ wa. ṣé látìgbà tí wọ́n ti bí yín náà ni ẹ ti yan iṣẹ́ àgbẹ̀ láàyò àbí ẹ ní iṣẹ́ ọwọ́ mi tàbí oríṣi iṣẹ́ mi tí ẹ ń ṣe pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ àbí iṣẹ́ àgbẹ̀ pọ́nbélé náà ni ẹ ń ṣe. iṣẹ́ tí mo kọ́kọ́ yàn láàyò ni pàtì machine títà. àwọn èròjà masíìnì òkè nílùú wo lẹ ti ń tà ẹ dákun. ní ìlú Ọ̀rẹ́ ṣùgbọ́n iṣẹ́ àgbẹ̀ gangan ni ẹ mú ní ọ̀kúnkúndùn. bàbá kò sí agbọ̀ndàn tí ènìyàn wà tí kò sí ìrírí tàbí ìlàkọjá látìgbà tí ẹ ti yan iṣẹ́ àgbẹ̀ yìí láàyò kí ni àwọn ìrírí yín pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ tàbí kí a tó lọ síbẹ̀ ẹ dákun mo rò pé mo mọ̀ wípé iṣẹ́ àgbẹ̀ ó pín sí oríṣiríṣi àgbẹ̀ tó ń gbin iṣu wà èyí tó ń gbin àgbàdo wà èyí tó ń gbin ẹ̀gẹ́ àti èyí tó ń gbin ọkà àti oríṣi àwọn nǹkan mìíràn ó wà irúfẹ́ àgbẹ̀ wo ni ẹ̀yin ń ṣe. àgbẹ̀ tó ń gbẹ kòkó. àgbẹ̀ oníkòkó àdúpẹ́ ní ìpínlẹ̀ wo ni ẹ ní oko kòkó sí. mo ní ìpínlẹ̀ Ondo state mo dẹ̀ ní Ògùn state. ìpínlẹ̀ Ondo àti ìpínlẹ̀ Ògùn tọ̀ mo gbàládùra wípé gbogbo àná là ó kéré oko délé láti Èdùmàrè. bàbá kí ni ìrírí yín pẹ̀lú iṣẹ́ àgbẹ̀ kí ni ohun tí ẹ lè sọ nípa iṣẹ́ àgbẹ̀. ìgbà tí mo lè sọ nípa iṣẹ́ àgbẹ̀ ni iṣẹ́ àgbẹ̀ ó dára fún èèyàn dáadáa tí ò bá ti ní olùrànlọ́wọ́ ìgbà tí wàá bá ṣe láàrin bíi ọdún bíi 3 bíi 4 ni wọn ló tún jẹ́ èèyàn bẹ̀ ṣùgbọ́n àwọn àdójúkọ mi tó wà ń bẹ̀ ó ní ọ̀pọ̀lọpọ̀ pé tí ò bá ti ṣe agbára láti ṣe iṣẹ́ yìí wàhálà ni. agbára bíi báwo tí agbára ti ènìyàn àbí ti àwọn ohun èlò ni ẹ sọ nípa rẹ̀. agbára ti èlò tí èèyàn fi ṣiṣẹ́ oko yẹn. síbẹ̀nu àdánà lè yóò kàn má lẹ́yìn ó sì mọ sánlẹ̀ náà nàbí àwọn ohun èlò bíi báwo lẹ́ sọ nípa rẹ̀. owó lẹ́ẹ̀fì rà dá lẹ́ẹ̀fì rà ọkọ́ nǹkan tẹ́gbẹ̀ sórí owó lẹ́ẹ̀fì rà. túmọ̀ sí pé kì í ṣe pé mo kàn lágbára nìkan ó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ owó. iṣẹ́ àgbẹ̀ kòkó gẹ́gẹ́ bí ẹ ti sọ kí ni ìyàtọ̀ tó wà láàrin rẹ̀ àti àwọn irúfẹ́ àgbẹ̀ yòókù. ìyàtọ̀ tó wà láàrin ó pọ̀ ní oríṣiríṣi ó yàtọ̀ fún àgbẹ̀ tó ń gbẹ iṣu ó yàtọ̀ fún àgbẹ̀ tó ń gbẹ ẹ̀gẹ́ àwọn àdójúkọ tó wà níbi iṣẹ́ àgbẹ̀ kòkó ni wípé kó tó gbẹ kó tó dàgbà á tó ọdún 4 kó tó lè bẹ̀rẹ̀ síso. ìkejì tó bá tún bẹ̀rẹ̀ síso ó tún gbọdọ̀ máa ná owó lé igi yẹn ni kó lè mú èso tó bá dáa wá. ẹ gbọdọ̀ máa ná owó lé igi yẹn gbogbo àwọn kẹ́míkà téèyàn ń lò téèyàn máa fi tí kòkó yóò fi ní bàjẹ́. ìyẹn ni pé ó ní irúfẹ́ kẹ́míkà kan àwọn oògùn kan téèyàn fi ń fín kòkó kó mọ̀ bá ṣé téèyàn bá ti kan sílé ni àbí tó bá sì wà lára igi lóko. tó wà lára igi. tọ́
ẹ ṣé àdúpẹ́. A ti gbọ́ ohun tí bàbá ń sọ, bàbá ń là yé wa lẹ́sẹẹsẹ ìyàtọ̀ tó wà láàrin àgbẹ̀ oníkòkó àti irúfẹ́ àgbẹ̀ mìíràn. Ṣùgbọ́n tá a bá wọ gẹ́gẹ́ bí ìrírí yín níbi iṣẹ́ àgbẹ̀ oníkòkó, mo mọ̀ wípé ẹ lóye díẹ̀ nípa irúfẹ́ àwọn àgbẹ̀ mìíràn náà. Èwo ni ẹ lérò wípé ó rọrùn jù nínú irúfẹ́ àwọn àgbẹ̀ méjèèjì yìí? Nínú irúfẹ́ àgbẹ̀ méjèèjì tí mo rò pé ó rọrùn jù òun ni ọ̀pẹ. Bí ibo àgbẹ̀ kan náà tún ní ọ̀pẹ lọ́tọ̀, ọ̀pẹ gbígbìn. Òun ló rọrùn jù. Bí báwo bàbá? Ọ̀pẹ kò sí gbogbo nǹkan tó wà lára ọ̀pẹ tí kò sówó. Ìkejì dẹ̀ ni pé ọ̀pẹ ò ní ìdí gbogbo àwọn kẹ́míkà pé ẹ̀ ń ṣe wàhálà. Tó bá ti lè rolẹ̀ sí ọ̀pẹ wọ́n ìyà ò lè mọ̀ padà rò mọ́, wàá dẹ̀ mọ́ mú nǹkan jáde. Ẹ̀ẹ̀kan lọ́dún náà lẹ́nu rulẹ̀ sí ọ̀pẹ. Ẹ rolẹ̀ sí ọ̀pẹ. Ṣùgbọ́n àwọn ọ̀gbìn tó kù. Ojú ẹ̀kan lọ, kòkó ojú ẹ̀kan lọ o. Igbó gbọ́dọ̀ kún mọ́ àwọn ní tiwọn. Igbó gbọ́dọ̀ kún mọ́ wọn, ọ̀pẹ igbó lè kún mọ́. Tọ́ tá a bá wá mú ọ̀pẹ tán láàrin àgbẹ̀ oníkòkó àti àgbẹ̀ bóyá tó ń gbin iṣu, tó ń gbin ẹ̀gẹ́, tó ń gbin àgbàdo, èwo ni ẹ rò wípé ó rọrùn jù nínú ká mú oníkòkó sẹ́gbẹ́ kan, ká mú àwọn tó ń gbin iṣu àti ohun ọ̀gbìn mìíràn sẹ́gbẹ́ kan? Èwo ni ó rọrùn jù nínú méjèèjì? Nínú méjèèjì. Bẹ́ẹ̀ni. Ká fi àgbẹ̀ oníkòkó kalẹ̀ àti ọlọ́pẹ. Ká yọ àgbẹ̀ ọlọ́pẹ kúrò lára wọn, ká wá gbé gbogbo irúfẹ́ àgbẹ̀ yòókù, ẹni tó ń gbin iṣu, ẹni tó ń gbin àgbàdo, ẹni tó ń gbin ọkà bàbà, ẹni tó ń gbin ẹ̀gẹ́, ká pè wọ́n ní ìsọ̀rí kan, àti ẹni tó ń gbin kòkó ká pè ní ìsọ̀rí kan. Nínú ìsọ̀rí méjèèjì èwo ni ó rọrùn jù, kí sì ni ìdí? Èyí tó rọrùn ni àwọn tó ń gbin iṣu àti ẹ̀gẹ́. Bíi báwo? Nítorí pé àwọn ní tiwọn láàrin ọdún kan tán bá bẹ̀rẹ̀ oko yẹn dídá, ibẹ̀ làwọn wọ́n ti bẹ̀rẹ̀ owó rírí ń bẹ̀. Kòkó lẹ́yìn 4 years tó bá bẹ̀rẹ̀ sí dá oko yẹn lọ́tọ̀ lè mọ rí nǹkan nú ẹ̀. Pé àwọn àgbẹ̀ tó kù bóyá iṣu, àgbàdo, ọkà bàbà lọ́dún tó bá bẹ̀rẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ àwọn sì bẹ̀rẹ̀ sí máa rówó. Ṣùgbọ́n àgbẹ̀ oníkòkó kò rí bẹ́ẹ̀. Ọ̀rọ̀ gba sùúrù gidigidi. Tọ́ Yorùbá nínú tá a bá mọ̀ ó ṣàgbà ẹ̀dá, òun náà ni àti gbọ́ bí bàbá ṣe ń là ní ẹsẹ̀ òun. Ṣé gbogbo ibi tí èèyàn tó bá wùyàn náà ni èèyàn lè dáko sí, pàápàá oko kòkó? Kò ṣe gbogbo ibi tó bá wùyàn o. Bí irú àlàyé tí mo lè ṣe ń bẹ̀, tí o bá ṣe ilẹ̀ tó ṣe pé igbó ni, tí kò ṣe pápá, igbó nìkan ni wọ́n lè dá oko kòkó sí. Tí o ṣe ilẹ̀ bí Kwara State inú pápá ẹ̀ wọ́n lè dá. Ilẹ̀ pápá ni ilẹ̀ ìpínlẹ̀ Kwara. Ṣùgbọ́n ilẹ̀ tó bá jẹ́ ilẹ̀ igbó gangan, ibẹ̀ ni à ń gbin kòkó sí. Ǹjẹ́ àwọn ohun ọ̀gbìn míì wà tí a tún lè ta lè pè ní àmúlùmọ́là? Mo ṣàkíyèsí pé àwọn tó ń gbin àgbàdo bákan náà wọ́n lè gbin ọkà bàbà sínú ibẹ̀ náà kí wọ́n sì tó gbin ẹ̀gẹ́. Ǹjẹ́ níbi tá a bá gbin àgbàdo sí, tá a bá gbin kòkó sí, ǹjẹ́ ó nírúfẹ́ ohun ọ̀gbìn mìíràn tá a tún lè gbìn síbẹ̀? Ọ̀gbìn mi wà tá a lè gbìn síbẹ̀. A lè gbin ọ̀pẹ síbẹ̀, a lè gbẹ obì síbẹ̀, a lè gbẹ iṣu. Kò ṣe pé kó pọ̀ ju téèyàn lè mọ jẹ fún rẹ̀ tí ó mọ rí wú wálé ó tán. Yẹn pé níbi tá a bá gbin kòkó sí, ibẹ̀ náà ni a lè gbin kílẹ̀ pé a lè gbin ọ̀pẹ sínú rẹ̀ náà. Bákan náà a sì lè gbin obì. Ẹ lè gbin ọ̀gẹ̀dẹ̀ nígbà tó bá wà ní kéékèèké. Láàrin ọdún tẹ bá kọ́kọ́ bẹ̀rẹ̀ kọ́kọ́ gbin ọ̀gẹ̀dẹ̀ síbẹ̀. Lórí Yorùbá fi sọ wípé ọ̀gẹ̀dẹ̀ lówó kòkó yè kó tó wá di igi burúkú. Tọ́ àìsí bàbá, látìgbà tí ẹ ti wá látìgbà tí ẹ ti ṣe ọ̀gbìn oníkòkó yìí bàbá, ǹjẹ́ ó ní àwọn ìṣẹ̀lẹ̀ tàbí ìṣẹ̀lẹ̀ kan tí ó ṣẹlẹ̀ tó lè jẹ́ bíi mọ́nìgbàgbé, yálà èyí tó dùn mọ́yàn nú tàbí èyí tó kù díẹ̀ kíàtó, tí ó bá wà ẹ là á hàn wá? Mi tó ṣẹlẹ̀ tí mo rí ní ọdún kan, báyé sọ oko yẹn tán báyìí tá a gbẹ kòkó yẹn láàrin bíi ọdún méjì. Igi kan wà nú oko yẹn, instead pé kí n dúró tì í, bàbá dáàdì wa sọ mi pé ó dìgbà tójò bá jẹ́ kí n tó pa ọ́. Èmi ò gbọ́dọ̀ pé ojú kan mi, mo bá fi iná sí igi yẹn ìgbà tí mo dóko. Iná lẹ fi ń pa igi náà? Ìgbà tí màá ṣe ní pé kí n lodò kí n dé báyìí, iná ti gbà lókè igi. Torí pé igi náà ti gbẹ, àbí? Ó ní ihò nínú. Iná yẹn wá tọ ìwònú ẹ̀ tútù ló wá lọ jáde. Ìgbà tí igi yẹn sà ń jó, mo sà ń pa. Tí màá bá yẹ dé báyìí tó bá ti kán lulẹ̀ lára ẹ̀, yóò tún ràn mọ́ ọ̀gẹ̀dẹ̀. Ewé ọ̀gẹ̀dẹ̀ tó ti mọ́jú. Ẹ̀yin sì gbin ọ̀gẹ̀dẹ̀ náà fún àǹfààní mìíràn ni. Lábàṣà ń pa ìgbà tó wá yá tàgà dá èmi gangan, mo ẹ̀sìn wá. Mo bá rán àwọn èèyàn lọ lé pé kan lọ bá mi pé kí n wá. Ẹgbà mí. Ọgbọ́n tèmi wà gbọ́n là báyẹn ẹ̀sìn wá kọ́ mi. Irú ọgbọ́n wo ẹ dákun? Nígbà tí iná yẹn ti pọ̀, wọ́n á ní ká mọ ru igi sí ìdí ẹ̀.
kẹ́ ẹ máa ru igi. ká máa ru igi gbígbẹ sí díẹ̀. igi gbígbẹ sí di igi tó ń gbaná yẹn. ṣèbí náà pọ̀ sí ni. ó lè kí náà pọ̀ sí pé ewé àwọn ọ̀gẹ̀dẹ̀ yẹn wá ń gé gbogbo àwọn ewé ọ̀gẹ̀dẹ̀ tó ti gbẹ sára ọ̀gẹ̀dẹ̀ yóò kù tutù. later on igi tankoti ó di àdá kan igi yẹn jó fúnra yẹn kàn kó lulẹ̀ ni láìsẹ̀ wá rí iná yẹn. àgbà ò ní tán lórílẹ̀ nígbà tẹ kógi sídìí rẹ̀ iná ti wá mú un fúnra rẹ̀ nídìí iná tó ń jò lókè tẹ́ ẹ̀ ráyè pa nígbà tó wá wó ẹsẹ̀ wá rí iná pa. nígbà tẹ́ ẹ̀ sọ yìí ta ni ẹni tí ẹ ní ó kọ́ yín lọ́gbọ̀n tàbí ó dá yín lẹ́kùn bó ṣe yẹ kẹ́ ẹ ṣe níbẹ̀rẹ̀ tí ó dàbí gbà pé ẹ̀. ẹ̀gbọ́n dáàdì mi ló ní mi ò gbọ́dọ̀ pa kẹjẹ kó jù. kẹjẹ ó dá àsìkò òjò ṣùgbọ́n yín wò pé kí n ṣe pápápá. tètè kó bẹ́ẹ̀. nígbẹ̀yìn kí wá ní orú ojú wa ni wọ́n fi wù yín ṣé wọn ò bá yín wígbà tọrọ wá di ẹgbà mi tán. wọ́n bá mi wí o torí ọ̀pọ̀lọpọ̀ wàhálà tí ò yẹ kí wọ́n ṣe lọ́jọ́ yẹn àtàwọn èèyàn èmi ni mo kó wọn sí wàhálà yẹn. ìyẹn ni wípé àìgbọ́ràn ẹnìkan ó lè fa ìdààmú sí fún ọ̀pọ̀lọpọ̀ tọ̀ òun náà ni gbogbo wa tó ti gbọ́hùn ẹ má jẹ́ ká jẹ́ aláìgbọ́ràn káwọn ọmọdé jà á rí i pé Yorùbá sọ wípé bí ọmọdé bá ṣubú yóò wò wájú bá gbà bá kọsẹ̀ yóò dúra ni yóò wò tó fẹ́ gbé òun ṣubú àdúgbò yàtọ̀ fún àìrírí yìí nínú oko ǹjẹ́ ó ní irúfẹ́ ìrírí mi a gbọ́ wípé bóyá àwọn ọmọ onílẹ̀ kan àbí òun nílẹ̀ pé wọ́n máa ń dàyàn láàmú lóko ǹjẹ́ ẹ̀yin ní irú ìrírí yìí. àmọ́ rí ìrírí ẹ̀ kan ní ayé àwọn àjànà tá a mú oko rìsáàfù. ta ni wọ́n pè lájànà. àwọn ọmọ onílẹ̀ yẹn ni. àwọn ọmọ onílẹ̀ nípínlẹ̀ wo nù. ní ìpínlẹ̀ Ondo State. ìgbà tó di pé wọ́n tó oko yẹn fún wa tán tá a ti bẹ̀rẹ̀ iṣẹ́ wọ́n wá fẹ́ kílèmù àti gba àwọn oko yẹn padà. oko tẹ́ ẹ ti sanwó rẹ̀ wọ́n tó wá fẹ́ tó gbà lọ́wọ́ yín. wọ́n wá kó àwọn tọ́ọ̀gì wá nú oko yẹn níbi tó ṣe wípé kálukú sá nínú oko yẹn ni títí. ṣèbó yẹ kẹ́ ẹ dúró dè wọ́n pé mo ti sanwó rẹ̀ ni. wọn ò gbàgbọ́ àwọn tọ́ọ̀gì tí wọn ò mẹ́ni bọ́ọ̀dì. téèyàn bá dún wọn ná olúwa rẹ̀. àwọn àgbàlagbà mẹ́gàn lóko yẹn wọ́n lù wọ́n ni. nígbà tá a jáde tán ló wá di pé àwọn gọ́ọ̀mẹ̀ntì wa bá a dá sí i kí wọ́n tó wá rí máa yẹn wọ̀nyí ṣùgbọ́n láàrin bíi 6 months kò jẹ́ ká róko yẹn wò. láàrin bíi oṣù mẹ́fà o sì ló toko fún yín níbílẹ̀. o ló toko fún wa o ti promise àwọn bí tó fẹ́ gbóko yẹn tó fẹ́ tó ta fún. ǹjẹ́rù rẹ̀ sì ń ṣẹlẹ̀ dùn títí dì sí. ó ń ṣẹlẹ̀ o ibi tí ọ̀rọ̀ ṣe kòkó ní agbára dé nìyẹn wọ́n lè ta ọkàn fún èèyàn mẹ́ta. wọ́n ta oko okùn kan fún èèyàn bíi mẹ́ta àwọn mẹ́ta wà mọ́ bára wọn jà ń bẹ̀. bára wọn jà. Ọlọ́run Olódùmarè tọ́ Ọlọ́run ọba mi kò ní jẹ́ àṣe owó àṣenù a ò sì ní ṣe òwò tí ó wọgbó láṣẹ Èdùmàrè tọ́ tá a bá wá wò ó bàbá iṣẹ́ àgbẹ̀ àti iṣẹ́ ìjọba ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀ tàbí irú iṣẹ́ míì èwo lẹ rò wípé ó rọrùn jù láyé tá a wà lónìí èwo lẹ lè gbà yàn nímọ̀ràn kó lọ fún jù níbẹ̀. sẹ́ẹ̀rì nǹkan tẹ̀mí lè gbà nímọ̀ràn kéèyàn lọ òun ní iṣẹ́ ìjọba téèyàn bá dẹ̀ fẹ́ iṣẹ́ ìjọba ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó mọ̀wé béèyàn bá fẹ́ ṣiṣẹ́ àgbẹ̀ ní àkókò tá a wà tí ò bá mọ̀wé náà bẹ́ẹ̀ ni kó kàn ṣiṣẹ́ fún oníṣẹ́ ni nígbà tó bá gbé ọjà lọ tí ò mọ iye tó wọ̀n. ìyẹn ò ní pé gbogbo tẹ́tẹ́ yóò bá ṣe lónìí kó mọ ìwé pẹ̀lú kéèyàn kọ́kọ́ kàwé dé gbèdéke kan kó tó bẹ̀rẹ̀. ṣùgbọ́n ṣé ìwé kíkà ṣé kìí ṣe ìfàkókò ṣòfò. ó ṣe ìfàkókò ṣòfò nígbà téèyàn bá ti lè kà tọ́nà ọ̀dẹ̀dẹ̀ fún ní agbára tó lè kà dé secondary school tó parí anything iṣẹ́ tó bá fẹ́ ṣe yóò easy fún láti ṣe mo fẹ́ iṣẹ́ àgbẹ̀ yóò mọ kẹ́míkà tó bá fún gan yóò mọ nǹkan tó lè kọ sí lára iṣẹ́ tó ń ṣe tọ́ ẹ ṣe àdúpẹ́ tọ́ ẹ bá wa gba àwọn ìwé ìwòyí nímọ̀ràn kó ra ṣàkíyèsí pé ọ̀pọ̀ àwọn ìwé ìwòyí wọn ò fẹ́ láti ṣe iṣẹ́ mọ́ pàápàá iṣẹ́ bíi iṣẹ́ àgbẹ̀ ẹ bá wa gbà wọ́n nímọ̀ràn torí pé owó àti ọlà ni àṣàkíyèsí pé ọ̀pọ̀lọpọ̀ ń lé. sẹ́ẹ̀rì àwọn ìwé ìsìn mo gbà wọ́n nímọ̀ràn sẹ́ẹ̀rì ẹni tí ò bá ní agbára láti ṣiṣẹ́ kó try bó ṣe skul ló lọ tó bá ti bẹ̀rẹ̀ láti kékeré báyìí téèyàn bá bí ọmọ tó bá ti bẹ̀rẹ̀ láti kékeré báyìí tó bá ti mú lọ skul báyìí kó try bó ṣe hand work kan kó jẹ́ kó mọ kọ́ ní iṣẹ́ ọwọ́ títí yóò ṣe parí ojú ò ní tètè fẹ́ mọ́ owó tí wọ́n wá lè gbòòrò tó bá dẹ̀ rí ọmọ tó yẹ pé bàbá ẹ̀ oko ló ṣe kó mọ try kó jẹ́ kọ́mọ yẹn gangan náà kó náà mọ̀ lé ipa ẹ̀. òṣàtà àbájọ kọ́mọdé mọ̀ ń pa rẹ̀ kì í pẹ́ parun ṣùgbọ́n ṣé tí òbí bá wá mú ọmọ lóko ṣé kìí ṣe pé ó fìyà jẹ ọmọ irú ọmọ bẹ́ẹ̀ ni. ó fìyà jẹ ẹ̀pẹ́ òun náà kọ kó náà lè ní agbára àti ṣe kó ṣe pé kíní yẹn yóò jẹ́ ìdẹ́rùbà. tọ́ ní ìparí bàbá a dúpẹ́ fún pípè tí a pè yín
tí ẹ sì jẹ́ wa àgbàdo àìpẹ́ Ọlọ́run Olódùmarè yóò pọ́n yín lé. Ẹ bá wa sọ fún àwọn èèyàn kí wọ́n máa wo channel wa Ọlámídé Ọlábàtà ní YouTube channel wa. Ẹ bá sọ fún àwọn èèyàn ẹ̀kọ́ yìí wọn kí wọ́n máa subscribe sí. channels yẹn máa bá wa wò dáadáa. Ọlámídé Ọlábàtà. Tọ́ ẹ sí adúpẹ́. Ọ̀rọ̀ náà la gbọ́ lẹ́nu bàbá wa yẹn. Tọ́ tí ìgbà míì tá a tó fi pàdé akẹ́rẹ́ Ọlámídé lèmi jẹ́, bàbá mi ní jẹ́ Abíóyè. Ire o.